صلاتي وتسليمي وأزكى تحياتي على المصطفى المختار خير البرية. أتما لدادون látún ni máa mú tuntun kan wá. Everybody gbogbo yín lẹ ṣe. Oníyàn ṣe ọlọ́kà ẹ ṣe. Ènìyàn tó jí àjọ kan. Ènìyàn tó jiyàn jọ́ka gbogbo yín ẹ kú àìbínú. Látòwúrọ̀ tí mo ti ń kọrin àwọn kan mo pè wọ́n lólówó orí mi. Alhaji láti nínú Lions Club o. Alhaji Abdulgani nínú Lions Club. Ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi lónìí o. Alhaji Mohbad Tijani. Ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi lónìí o. Àrèjàn Ṣẹ́gun Ògúngbè. Mo fi kí gbogbo ANTV tó ń bẹ níbí. Tí mo bá ṣe mistake nínú orúkọ yẹn ẹ̀yin ní ká máa tún ṣe èmi ò gbọ́dọ̀ jẹ́ kọ́ mọ̀. Àìlóyún kan mọ̀rù bàbá ìyàwó ẹ bá mi kí mú mi ní Dámilọ́lá. Ẹ bá ń kálága láti Jẹ̀bú. Ẹ bá ń kí Ọlásùnkàn mi tó ń jẹ́ Sáìdì ẹ bá ń kó lórí ire. Ẹ bá mi kí ìyàwó mi. Dámilọ́lá kò jẹ́ ẹ̀jìyàn àbí mo jí dàtò Dámilọ́lá. Nǹkan tí táyé bá ní Kẹ́hìndé lónìí. Nǹkan tí Táyìndé bá ní Táyé lónìí. Àkíkí Máríyámọ̀ mi ẹ torí Ọlọ́run a gbọ́dọ̀ ṣẹ́ra wa ẹni tá a bá ń wò kò kí ń wòran o. Gbogbo wa AFC ẹ jẹ́ ká fún wọn láyè kán ráyè yọjú síbí wọn rí wa ẹ jẹ́ ká fi gbẹ̀yẹn sílẹ̀ gbogbo AFC. Ẹ máa gbọ́ wìrìwìrì lẹ́nu mi. Já ṣe báyìí ẹ jẹ́ ń sọ̀rọ̀. Tó máa pariwo jọ. Jẹ́ ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ń sọ̀rọ̀. Ẹ jẹ́ ń sọ̀rọ̀ sẹ́. Come on. Ẹ jẹ́ ń sọ̀rọ̀. Assalamu alaikum gbogbo lé. Alert ẹ má tí ì náwó mo sì ń bọ̀ mo sì máa gbowó. Alert owó ńláńlá ni mo sì máa gbà lọ́dọ̀ ẹ̀. Alert tó ṣe Falila ọmọ ọjọ́ ẹ̀ ò ṣe gan Falila. Àrèjàn. Aláàfẹ́ kó pariwo ẹjọ́. Bàmí tó ń jẹ́ Mohbad o. Ó dùn mọ́ mi gidigidi gan. Big do. Èèyàn tí ò bá gbọ́ mi yé tẹ́lẹ̀ rí o. Ẹ bá fetí sílẹ̀ kẹ́gbà láyé orin wa. Ẹ jẹ́ ń sọ̀rọ̀. Lọ́mọdún. Sọ̀rọ̀ sáwọn lọ́tẹ̀.
because tí n bá sọ kékeré kan ọmọdún wọn á sọ di ńlá mọ́ mi lọ́wọ́ ọlọ́run ọba ló ṣe tèmi bẹ́ẹ̀ ojú la rí Alhaji Suraju ó ṣe gan ojú la rí. ọ̀rọ̀ tí mo fẹ́ clear níbẹ̀ yẹn mẹ́ta péré ni mo fẹ́ clear ọ̀rọ̀ mẹ́ta. àkọ́kọ́ ooo Alhaji Ario torí ọlọ́wọ́n bá ẹjọ́ Ramadan sẹ́ Faruun wari anun wajannatun na'im Faruun wari anun wajannatun na'im. Ọlọ́run kó máa fọ̀run kẹ Àríyọ̀ ìwòye ọdún tó kọjá lọ àjọṣayé lóyúndé ní Alhaji Wáídì Ario ó ń bẹ láàrin wa nígbà yẹn DJ ọmọ Bọ́lájí wàláì ẹni tó máa kú lálẹ́ ìníwà kò ṣàárẹ̀ ẹ wá lọ sinmi káàtì àwọn kan sọ pé ó jẹ poison àwọn kan sọ pé assassin ni onígbàgbọ́ òdodo kan kì í ronú bẹ́ẹ̀ èèyàn tó bá ti gbà fún Ọlọ́run bá lámọ̀tà ńlá bíi sábà ikú kan ò ní wá láì mú kíní kan dání èyí kó máa jẹ́ ẹlẹ́sìn fún gbogbo àwa àtàkọrin ẹjọ́ àní ẹjẹ́ ń sọ̀rọ̀ náà. wọ́n fẹ́ kó pariwo ní èyí èmi kan túyà lọ́bẹ̀ ní gbogbo ẹgbẹ́ akọrin ẹ jẹ́ kí gbogbo akápé lórí yàtọ̀ sí iṣẹ́ ayé tí a ń ṣe wàláì mo wà lórí ìdúró láti 9 àárọ̀ títí di 6 ọ̀sán o mo ń pariwo mo ń jó wọ́n lùlù gbogbo ẹ̀ ṣe gbìgbìgbìgbìgbì mọ́ wa létí láláì sinmi okú ò níbẹ̀ ní 6 ìrọ̀lẹ́ ó tún kì í mọ́tò mọ́lẹ̀ ó tún di kírun ìwà ló tún wà mọ́tò ó dé kírun ìgbà tó máa débẹ̀ ó ti ń lọ bí aago 11 àbọ̀ sí 12 ó sinmi wọ́n náà àwọn tó ní kó bọ́ sórí stage ìsinmi eré àkọ́kọ́ wàhálà yẹn ṣì ń bẹ lára kò ìkúrò ó tún bẹ̀rẹ̀ mí kò dẹ̀ sẹ́ni tó délé nínú wa tó yẹ bp ẹ̀ wò kò sẹ́ni tó ní pásánà dọ́kítọ̀ tó fún lábẹ́rẹ́ kódà tó bá ní pásánà dọ́kítọ̀ tó fún mi lábẹ́rẹ́ ìgbà tí mo dé láti kírun láàárọ̀ wo ti sùn orí láti kírun yẹn àparí láago 6 dájí àsùndágo 8 láago 8 kọmọrù àtàlábùkù àti panadol ẹ̀ṣà àtúntì gbẹlúra tó dáa tún máa wa mọ́tò láti Ìkírun dé Èkó àtúná eré láago 2 ọ̀sán aago 9 la fi Ìkírun sílẹ̀ ká tó dé kó ó ti ń lọ bí aago 3 àwọn èèyàn kan ti ń pè ìbòlẹ́dé ìbòlẹ́wà ìbòlẹ́dé ìbòlẹ́wà àtúndé kó ara sínú tráfíkì gbogbo ẹ ká tó dé pàǹtí ó ti ń lọ bí aago 5 rọ̀lẹ́ wọ́n pariwo ẹlẹ́wọ̀n lórí kan ọmọ káàtó bọ́ sórí stage àtúbẹ̀bẹ̀ àtúnfò làǹtìláǹtì àlùjọ́nù tó ń pani lára ìyẹ́dẹ̀ rẹ́rìn ó ní ṣá máa súnmọ́ mi bọ̀ bẹ́ẹ̀. ayé lóyún mi kọ́ ọmọdé kò ní jẹ́ àkúpọ̀ táyọ̀ o. ìláyé ọlọ́run ọba kó foríjì wá o. ìtumọ̀ ọ̀rọ̀ tí mo ń sọ nìyẹn èyí táwọn olórin gangan tá a fi ń ṣe ra wa ló pọ̀ jù wò ó tó bá pè mí sóde dára tó bá pè mí lódere tó bá ti rẹ̀ mí jù máa yá pẹ́ nìkan torí mo wọ́n mọ̀ ẹwà bá ń lòde yẹn ó lè wá kú because tó bá wọlé lórí stage tó bá kú àwọn tó ń tẹ́ ẹ lọ́rùn gangan náà máa sọ pé láìkó owó kí ló ń ṣe. ẹ jẹ́ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sáwọn ọlọ́tẹ̀
sọ̀rọ̀ náà kọ̀mọ́rù sọ̀rọ̀ ọlọ́bẹ. ẹlẹ́ẹ̀kejì yóò nínú ọ̀rọ̀ o alájí àárẹ̀ kò lè wú aláwọ̀ àádó. àdó aláwọ̀ sọmọdó. bàmí àríyọ̀ làmúyọ̀ lérò àlàmúyọ̀lá. wà làmúyọ̀ kò láòkù wọn dáadó. nínú wáàsí tí wọ́n ṣe lọ́jọ́ yẹn wọ́n ló kú àwọn máa bójú ẹ̀yìn báyìí. a máa bójú ẹ̀yìn báyìí. a máa bójú ẹ̀yìn báyìí. àwọn máa pè àbúrò mi sọmọ pé mi ni breadwinner. mo máa ti fi ẹ̀ sílẹ̀ pẹ̀lú àwọn ọmọ mi báwo ló ṣe máa ń ṣe káì. wọ́n ló kú a tún máa bójú ẹ̀yìn báyìí. alẹ́ ìwòyàwó tí mo fo owó ribiribi ṣe kò tí ì dàgbà débi kó má ṣe lọ́kàn mọ́. ẹni tí mo pa títì rẹ̀ nítorí ẹ̀ àwa máa wò ẹjọ́ ó parọ́ la pàjù. àfọwọ́bà àfilẹ̀ ní ayé èèyàn tó bá létí inú kọmọrúdìní wà máa gbọ́n tí mo ń wí wọn ò ṣọ̀tẹ̀ ní kankan kọmọrúdìní wàláì súnmọ́ bí láì ọba tó jẹ́ mi ó ń ṣe ìdá ohun tí mo ń wí. ṣùgbọ́n mi ò ráyè ẹkún no wọn ò ráyè bànújẹ́ o kàkà tí n fi máa bànújẹ́ máyà máa forin ṣe sí tí fún gbogbo àwa tó kù lẹ́yìn ká jẹ́ kórìí wa ó pé. tó bá jẹ́ níbi káṣòwò tọ́ ló bá máa mú mi lọ́ọ̀ta sí kọ̀mọ́rúdìní mo rẹ̀bi mo ṣe ìdá mo dúró kánpé. ẹlẹ́ẹ̀kejì yóò. dámilọ́lá o ṣé mo rí ẹ sọ nání lásán ti tó ṣe báyìí ṣe báyìí ṣe báyìí àbí ṣe báyìí. bàbá mi tó jẹ́ mo bá àti o mo ń try mo fẹ́ ra level nínú orin ìsìlámù kọmọrù ayélujára púpọ̀ nínú wa olórin 30 minutes ajílàtí ká ṣe gbogbo ẹ̀ wúruwúruwúruwúru kàràdọ́là kọ́ ṣe wúru ẹ̀ wúruwúruwúru láàrin 30 minutes everybody kan ti hóye ká lọ jókòó ayélujára kọ́ ọmọrò òun ò fẹ́ rú pa mọ́. ẹ̀gbọ́n láàrin olówó ni mo ti fẹ́ máa ṣàyè tèmi ayélujára kọ́ ọmọrò bàbá ìyàwó tọrọ tiẹ̀. Dámilọ́lá mo jìdá ó kàn fọ́nbù ni àgolo máa dẹ́ẹ̀dì ẹgbẹ́ yìí títí láéláé. èmi ò sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ wọ́n sọ̀rọ̀ ìwé nǹkankan o. àkìkí Mariama o Isman ni ẹ Isman ni mi. jọ̀wọ́ má ṣe fọ́ ọlọ́tẹ̀ lẹ́yìn tó bá ti sọ̀rọ̀ kan lẹ́yìn mi tó bá ti mọ̀ kó lè gbé mọ́ra because èmi ò kí ń sọ lójú àlọ́ ọ̀rọ̀ rárá torí pé mo ní làákàyè wo bí èèyàn tó bá wà ẹ tó ṣòfò fún ẹnìkan fún ẹ tó bá ní sọ lè sọ lójú ẹ tó bá ti bẹ jọ torí ẹ lọ má ṣe sọ fún alábòsí ni wọ́n ò nídìí láti táṣìírí ẹ̀fẹ́ nìkankan bó ti wí kó dẹ̀ mọ̀ síkùn kó mọ̀ sínú ọlọ́run tó táṣìírí ẹ̀ fún wọn á tún fẹ́ni tó pò sí. ìwọ kan ṣáájú ẹnu má ṣe bẹ́ẹ̀ nìkan kan ṣọ̀tá o akéèké mọ́ rí ẹ̀mọ̀ mò ń ṣe láwẹ́láwẹ́ ṣùgbọ́n kó ti di méjì ni o ọ̀rọ̀ àríyànlá kankan Ismail lẹ́ẹ̀kejì ọlásùnkàn mímí Sáìdì ọ̀nà ọ̀la alága Ìjẹ̀bú ẹ̀ ṣe. ẹ jọ ibi tí mo fẹ́ràn ọmọdé o ọ̀rọ̀ inú ilé mi ni mo tún sọ yẹn o
wàláì tó bá ṣe é ṣe ni àtọmọdámilọ́lá àtọmọdá Morris àtọmọfàlì àtọmọ àìkíkí àti ti mújì àti ti yétúndé àti tàríyá obìnrin everybody kọ́ máa kó wọn bọ̀ nílé mi kájọ máa gbá yín bóyá láyé tí mo wá bóyá wọn ò bí mọ rí wọn mọ̀ ni mo ṣe fẹ́ràn ọmọ tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ìyẹn gangan ló sún mi débi pé ayélujára tí mo bá ti hàn darin ò kí n fẹ́ darin. wàláì èyí tí mo ń sọ lọ́tẹ̀ yìí Mohbad ó dénú mi ó dọ́kàn mi ni. torí pé bí mo ṣe wò ó lọ́kàn mi ni pé ẹjọ́ ó ń pariwo SEO bí mo ṣe rò ó lọ́kàn mi ni pé olórin sì lámú o gbogbo tá a bẹ̀rẹ̀ sí ní rain tá a bẹ̀rẹ̀ sí ní jẹun orin tá a bẹ̀rẹ̀ sí ní di worldwide tí gbogbo ayé tó ń gbọ́ káàkiri wàláì kò tí ì pé 40 years o ṣótán kò tí ì pé 30 years gan orí tabẹ́rin nẹni nínú wa tó ń ṣe 30 years on stage ìgbà tó ṣe ń ṣe 30 years tó ti bẹ̀rẹ̀ yẹn ilé kéwú ní kálukú wọn ti ń kọrin. DJ nǹkan tó di pé ayé ń gbọ́ wá káàkiri kò tí ì jogún ọdún tàbó lé díẹ̀ èyí ló jẹ́ kó máa bà wá lẹ́rù nígbà tá aládìyà rí ọ tí wọ́n dákẹ́ tí wọ́n ṣiṣẹ́ torí àrí irú ẹ̀ rí o. a tún wá ń fásitì ìbẹ́ lọ́hùn irú ẹ̀ ọlọ́run má tí ì jẹ́ kó yá sẹ́yìn. Túndé àní mo ṣe ń bọ̀ bàbá Túndé. olórin gbogbo olórin mẹ́fà fọ́ọ̀nù ọ̀bẹ nísẹ̀yìn bí wọ́n dúró gbẹ̀ngbẹ̀ngbẹ̀ngbẹ̀ng lẹ́yìn mi. ẹkítà kọ́rẹ́nsì yóò ṣe gan Adébísí Ìbàdàn májàmájà tó fi kára wájú lẹ́yìn Adébísí mi kọ́rẹ́nsì Yorùbá ló máa ń pòwe kan. wàkàó oríṣà wẹ́ẹ́ wàkàmọ́ bọ̀ wá o oyè máa fi táré. ó ṣẹ́gun ní dàmọ́lá o èèyàn tàbí sàn. ẹ wò bí ọ̀rọ̀ ìsìn máa ń gangan àbí gbogbo olórin àkíkí o tí n bá ti sọ sí ìtòrí yẹn everybody kẹwàá tààmù ẹ̀ síbi tó ti máa yé kálukú. ìyẹn ló mú mi rántí ẹ̀fọn ọ̀nàlà ẹ̀fọn kan ẹ̀fọn tí mo rò yẹn òun nìyá ó yẹ́yìn ó wá pamọ́ ẹ̀ ọmọ ẹ̀fọn wáyé ọmọ ẹ̀fọn fò kiri nínú yàrá nínú ilé wọn ọmọ ẹ̀fọn wá sọ fún ìyá ẹ̀ ó ní mọ́mì mo fẹ́ jáde lọ ó ní mọ́mì èmi kan fẹ́ bọ́ sáyé ẹ ṣàmọ̀ wípé orin ṣáàlà máa ń kọ́ ẹ̀jẹ̀ ń sọ̀rọ̀ sọ̀rọ̀ sáwọn lọ́tẹ̀. Calm down, calm down. Damoris ẹ̀fọ́ wá sọ fún màmá ẹ̀ pé o ṣàmọ̀ gbórin la máa ń kọ́ ìyá ẹ̀ sọ pé mo wọ̀n but kò tí ì yá mọ́ bóyá yé láìkì orin táwọn kọ àbí wọn ò láìkì ẹ̀ wọ́n máa dún yín. lọ́mọ ẹ̀fọ́ bá gbéra nílẹ̀ ó bọ́ síta gbangba ó kiri lọ ó fò kiri ó kọrin káàkiri fún gbogbo èèyàn káríkárí ó padà wọlé kan ọmọrù kò sí nǹkan kan tó ṣe bẹ́ẹ̀ láyàyà ẹ̀ ń jálé ìgbà tẹ́fọ̀n dé ìyá wa béèrè lọ́wọ́ ọmọ ó ní wàá mọ̀ mí òde ti rí báwo níbi tó lọ lọ́mọ ẹ̀fọn bá sọ fún ìyá ẹ̀ ó ní mi ò mọ̀ pé báyẹn lòdì dùn tó ọ̀ṣọ́jà ó ní gbogbo bíi tí mo fòdé níṣe náà pàtẹ́wọ́ fún mi
tí mo bá ti dún tí n bá ti kọrin fún wọn ìṣe náà pàtẹ́wọ́ fún mi. Ìyá ẹ̀ ní àtẹ́wọ́ kọ́ àtẹ́wọ́ kọ́ Mohbad àtẹ́wọ́ kọ́ torí kó ń jàgẹ̀dẹ̀ ikú òun rèdí o ikú ọmọ pé òun tó dùn ló ń pani ikú ń jàgẹ̀dẹ̀ ikú jẹ́ òun rèdí ẹ̀rín ikú ọmọ pé òun tó dùn ló ń pani èyí tí mo ra wọlé kọ́ mọ́rò ọlọ́wọ́n ọba ò ní jó pa mí. ẹ wá bá ń kí Mohbad ẹ bá ń kí aláṣẹ Mohbad street bàbá mo ní bàgẹ́ lọ́dọ̀ rẹ Mohbad tẹ bá ti gbówó yẹn fún mi tí o bá tí ì tó wò ní dáwọ́ dúró wò ní gbà wàláì wò ní gbà Mohbad tí ẹ̀ ń wò yẹn ọ̀jọ̀gbọ́n yàn ṣe mọ̀ pé mo ti clear méjì ó kẹ́ẹ̀kan mo sọ fún yín pé mẹ́ta ni mo fẹ́ clear ẹlẹ́ẹ̀kẹta Mohbad ni Òṣùpá Sáírì olùfimọ̀ àkọ́kọ́ wíwọlé tó wọlé síbí pẹ̀lú agbára tàlàjì Mohbad Tìjàní ni torí àwọn onítùkùtù ẹlòmíì níbi tó dòkó sí ẹni ṣé mi ò sọ èèyàn Òṣùpá ni kì í ṣe ìyẹn máa so èèyàn Òṣùpá ni ẹ̀rí ó tún ti fóṣùpá wá èèyàn Òṣùpá ni kò láìjà làbí Pasuma rárá àwọn tún ní mo ti rí evidence ibùn bá a ṣe wà níbí wọ́n lè ti máa palàbí Pasuma wò ayélujára tó máa ń pọ́nlé ṣó pè yẹ ṣó sọ fún ẹgbọ́n fẹ́ ṣe ayélujára gbogbo èyí tó ti ń rò lọ́kàn ìṣòro pé mo ti tún ti nọ́.